mò ń rọ̀ wá pé ká gbé bíbélì wa níbikíbi tá a bá wà, ẹ jẹ́ ká gbé pẹ̀lú mi, torí bá a bá ṣe ń gbé bíbélì wa tá à ń ṣí bíbélì wa, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run yóò mọ̀ yé wa sí. Tó bá kàn jẹ́ pé à ń wá sórí afẹ́fẹ́, a kàn ń gbọ́ ní tá à ń sọ, táwa go yẹ̀wò nú ọ̀rọ̀ Ọlọ́run, kò ní ràn wá lọ́wọ́. Ó dára pé ní tá à ń sọ káwa náà mọ̀ gbé yẹ̀wò, yóò sì lè jẹ́ ìbùkún fún wa. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ já ṣí bíbélì wa láṣálẹ́ yìí sí ìwé Jóòbù ìkọkànlélọ́gbọ̀n. Ìwé Jóòbù ìkọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní. Á ka ẹsẹ̀ ìkíní, á wá fò láti ẹsẹ̀ ìkíní sí ìkẹsàn-án, láti ẹsẹ̀ ìkẹsàn yẹn láwàá kà sí ìkejìlá. Ìwé Jóòbù orí kọkànlélọ́gbọ̀n, á ka ẹsẹ̀ ìkíní, á wá fò sí ìkẹsàn-án, ẹsẹ̀ ìkẹsàn-án á wá kà sí ìkejìlá. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé, èmi ti bá ojú mi dá májẹ̀mú, ǹjẹ́ èmi á ṣe tẹjúmọ́ wúńdíá? Ní ẹsẹ̀ kẹsàn-án, ó sọ wípé, bí àyà mi bá di fífà sí ipasẹ̀ obìnrin kan, tàbí bí mo bá lọ ibadè ní ẹnu ọ̀nà ilé aládùúgbò mi, ǹjẹ́ kí aya mi kí ó lọ ọlọ fún ẹlòmíràn, kí àwọn ẹlòmíràn kí ó tẹ́ ara wọn ní ara rẹ̀, nítorí pé ẹ̀ṣẹ̀ búburú ni èyí, àní ẹ̀ṣẹ̀ ìṣẹ́níṣẹ̀ ní ọ̀dọ̀ àwọn onídàájọ́. Nítorí iná ni èyí tí ó ń jó dé ìparun, tí ìbá sì fa gbòǹgbò ohun ìbísí mi gbogbo tu. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀ ní àṣálẹ́ yìí. N tí a fẹ́ wàásù lé lórí lálẹ́ yìí, ó jẹ́ n tí mo sọ tí mo rí pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó gbajúgbajà lónìí. Ó jẹ́ n tí àwọn èèyàn ò kà sí ẹ̀ṣẹ̀ mọ́. Ó jẹ́ n tí àwọn èèyàn ti rí gẹ́gẹ́ bí n téèyàn tiẹ̀ gbúdọ̀ ṣe, àbí n téèyàn lè ṣe, àbí n tí ò jẹ́ n tó jẹ́ nǹkan búburú. Bá a ṣe rí tí ọ̀dọ́ ń ṣe, bẹ́ẹ̀ làgbà ń ṣe. Bá a ṣe rí tóbìnrin ń ṣe, bẹ́ẹ̀ ni ọkùnrin ń ṣe. Òun ló jẹ́ pé ká gbé yẹ̀wò lálẹ́ yìí láti wò pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípasẹ̀ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Lóòótọ́ tá a bá wo àyíká wa, a rí i pé nítorí bí gbogbo nǹkan ṣe yí dande, bí gbogbo nǹkan ṣe rí, kò jẹ́ kí ọkàn àwọn ènìyàn kó fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́. Oríṣiríṣi nǹkan tó wá wù wọ́n, òun ni wọ́n ń ṣe. Débi ẹ̀ṣẹ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí, mo fẹ́ wàásù lórí àkórí yìí, ẹ̀ṣẹ̀ búburú. Ẹ̀ṣẹ̀ búburú. Ẹ̀ṣẹ̀ búburú. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ pé ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa láti wà lórí móhùnmáwòrán yìí láṣálẹ́ yìí. A gbàdúrà wípé kẹ́ ẹ bùkún wa nú ọ̀rọ̀ yín. A gbàdúrà pé kẹ́ ẹ ṣí ọkàn payá láti lè gbọ́ ọ̀rọ̀ yín. A gbàdúrà pé kẹ́ ẹ lò mí fún ògo orúkọ yín láti wàásù òtítọ́ yín láti ọkàn wa. Ògo àtọlá ni fún orúkọ yín, ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ̀ṣẹ̀ búburú. Ẹ bèèrè lọ́wọ́ mi pé ẹ̀ṣẹ̀ wo ló wà tí ò burú? Kò sẹ́ṣẹ̀ tí ò burú níwájú Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ tá a fẹ́ wò lálẹ́ yìí, Bíbélì fúnra rẹ̀ ló pè ní ẹ̀ṣẹ̀ búburú. Ẹ já wo ẹsẹ̀ kọkànlá bí tá a kà lẹ́ẹ̀kan yẹn, ibẹ̀ mo ti mú àkórí ìwàásù mi. Ó ní nítorí ẹ̀ṣẹ̀ búburú ni èyí. Nítorí ẹ̀ṣẹ̀ búburú ni èyí. Ẹ̀ṣẹ̀ wo ló wá ń sọ̀rọ̀ nípa rẹ̀? Ó ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ àgbèrè àti ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀. Tá a bá fẹ́ kó gbogbo rẹ̀ papọ̀, ó ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀, nípa ẹ̀ṣẹ̀ ìwòkuwò ní àbẹ́ṣẹ̀ ìbálòpọ̀. Tá a bá fẹ́ wọ tí Bíbélì kọ́kọ́ sọ fún wa ní ẹsẹ̀ kìíní nígbà tá a wòwe Jóòbù yẹn, orí kẹtàléníọgbọ̀n, ó ní èmi ti bá ojú mi dá májẹ̀mú, ǹjẹ́ èmi á ṣe tẹjúmọ́ wúńdíá? Ó ní pé ojú òun ti bá dá májẹ̀mú, òun ò ní fojú òun wòwòkuwò. Lónìí, ìwòkuwò yẹn gan ló pọ̀ jù ní àyíká. Báwọn èèyàn ò bá wo obìnrin tó ń kọjá, wọ́n á wo ìwòkuwò lórí fóònù wọn tá à ń pè ní pornography. Ìyẹn ló gbajúgbajà jù lónìí. Ọmọdé ń wò, àgbà ń wò, obìnrin ń wò, ọkùnrin ń wò, ó sì ń kó bó ayé. Jóòbù sọ ní tiẹ̀ pé èmi ti bá ojú mi dá májẹ̀mú. Èmi èé ṣe àwọn olójú kò mú ò lọ, tó jẹ́ pé tóbìnrin bá kọjá bá gbọdọ̀ wọ ọmọ yẹn, wò ó, àbó orí nǹkan, àbí ojú tèmi èmi bá májẹ̀mú.
èmi fi wo nǹkan burúkú bá èmi fi wo nǹkan rere ni torí níbi wíwò ó ní ẹ̀ṣẹ̀ àgbèrè ti ń bẹ̀rẹ̀. Jóòbù sọ wípé mo bá ojú mi dá májẹ̀mú mi ò ní ṣe nǹkan báyìí. Nígbà tó bẹ̀rẹ̀ ó sọ̀rọ̀ nípa ìgbà tó bẹ̀rẹ̀ bó ṣe ń sọ lọ bó ṣe ń sọ bọ̀ nígbà tá a wá dé ẹsẹ̀ kẹsàn-án ó wá bẹ̀rẹ̀ sí tún sọ nípa ẹ̀ṣẹ̀ àgbèrè ní gbòógì. Ó ń sọ nípa àwọn nǹkan tí ò jẹ́ àmúyẹ àwọn nǹkan tí ò dára nípa ẹ̀ṣẹ̀ àgbèrè àti pé Olúwa wò mí o èmi ò ní tèmi o mi ò bá wọn ṣerú ẹ̀. In tó ń kó bọ́pọ̀lọpọ̀ lónìí níta lónìí ó ní pé ayé ń ṣerú ẹ̀. In tó ń kó bọ́pọ̀lọpọ̀ lónìí tó ń kó bá wọn tó fi jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe kò tiẹ̀ jọ wọ́n lójúmọ́ ó mọ̀ gba ẹnìkan báyìí náà ń ṣe báwọn kan báyìí ń ṣe bẹ́ẹ̀ lómi ò bá tiẹ̀ sọ ó lé lóníwàásù gan ṣe báwọn oníwàásù gan ṣe tata ni èyí tó bá fi mú ẹni báyìí tó fi ṣe kò sí tẹ́mi náà kò sí tó burú bẹ́ẹ̀ tẹ́mi náà bá ṣe lóòótọ́ àwọn kan lè máa ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀lì sọ pé tí wọ́n ń ṣeun gan sẹ́ẹ̀ kò bá ìfẹ́ Ọlọ́run mu bẹ́ẹ̀lì sì sọ pé torí pé kò bá ìfẹ́ Ọlọ́run mu ẹni tó wù kó máa ṣe ìdájọ́ rẹ̀ ń bẹ lórí wọn kò wá yẹ ká pẹ̀lú wọn láti máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀ṣẹ̀ tó burú ẹ̀ṣẹ̀ búburú ní èdè ìbò bẹ́ẹ̀lì pé ní an heinous crime. Ẹ jẹ́ kọ́kọ́ wo nǹkan tí Jóòbù kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ búburú yìí. Mo sọ pé nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí bẹ́ẹ̀ ni pé mo rí ìjólótìtọ́ Jóòbù. Ìjólótìtọ́ Jóòbù. Jóòbù jẹ́ olótìtọ́ sí ara rẹ̀. Ẹ mọ́ gbàgbé fún àwọn tá a bá ka ìwé Jóòbù dáadáa a rí pé Jóòbù lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá ṣùgbọ́n níbí yìí nígbà tó ń sọ ọ̀rọ̀ ara rẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń fẹ̀sùn kàn pé wò ó ìdí tí jìyà tó ń jẹ ìdí tó ṣe ń wá sáyé rẹ̀ ní bóyá nítorí pé o ti ṣe nǹkan báyìí bóyá nítorí pé o ti ṣẹ̀sọ́ lọ́run bóyá nítorí báyìí Jóòbù nílò láti sọ fún wọn wípé wò ó mi ì ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ mo jólótìtọ́ sí Ọlọ́run ni mo ń ṣe tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ wa in tó ń jẹ́ kí in tó ń ṣẹlẹ̀ sí wa ó ṣẹlẹ̀ sí wa ó nítorí àìjólótìtọ́ wa ni ṣùgbọ́n pẹ̀lú Jóòbù in tó ń jẹ́ kí in tó ń ṣẹlẹ̀ sí nítorí pọ́lọ́run mọ̀ fààyè gbà fún ògo ara rẹ̀ ni ìyẹn túmọ̀ sí wípé àtẹni tó gbégbé ayé tó mọ́ àtẹni tó gbégbé ayé tó mọ́ nígbà mìíràn àwọn nǹkan lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ìjọkàn wọ́n lè mọ́ sọ́dọ̀ Ọlọ́run pé Olúwa mo mọ̀ pé ó fààyè gbà nǹkan yìí fún ìdí kan ni àbá dàbí ẹni pé ó yẹ kí àgbèrè kí mo ti dá bóyá ohun tí mo sì ti ṣe rí bóyá ọmọ ọlọ́mọ tí mo ti pa lẹ́kún bóyá owó tí mo jí ló ń fà á ṣùgbọ́n pẹ̀lú Jóòbù ó jẹ́ olóòótọ́ sí ara rẹ̀ ẹjá wo bí ìjẹ́rọ ojú olóòótọ́ Jóòbù ó ní nínú ẹsẹ̀ kínní ó ní èmi ti bó ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ṣe tẹjúmọ́ wúndíá ìyẹn túmọ̀ sí pé nígbà tá a bá ní sọ pẹ̀lú ojú mi mo lè sọ wípé nítọkàn kò sí kí ìṣẹ́ mọ́ búra nítọkàn mi o mo jẹ́ olóòótọ́ sára mi mo bá ojú mi dá májẹ̀mú ni mi ò ní ṣe bẹ́ẹ̀ mi ò ṣe rí pé kí n mọ bá wọn wòwòkuwò èmi ò bá wọn ṣe rí pé kí n mọ bá wọn wo obìnrin tó ń kọjá lọ èmi ò bá wọn ṣe rí pé àbórí nǹkan mi ì bá wọn dán wò rí èmi ti bójú mi dá májẹ̀mú ni ìwọ náà lè bójú rẹ dá májẹ̀mú lóòótọ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láyìíká wa lónìí oríṣiríṣi ìgbé ayé ẹ̀ṣẹ̀ oríṣiríṣi ìwọ̀kuwọ̀ oríṣiríṣi ìsọkúsọ oríṣiríṣi ìṣekúṣe òun ló pọ̀ láyìíká wa ṣùgbọ́n wọn náà lè dàbí Jóòbù tó bá ojú rẹ̀ dá májẹ̀mú pé àlẹ́ mi ò bá wọn dá sí irú nǹkan báyẹn o. Ẹ wo ẹsẹ̀ kẹsàn-án níbi tá a kà yẹn ẹsẹ̀ kẹsàn-án rẹ̀ ó ní bí àyà mi bá di fífà sípasẹ̀ obìnrin kan tàbí bí mo bá lọ ibà dẹni ní ẹnu ọ̀nà ilé aládùúgbò mi ní ọ̀rọ̀ mìíràn ó ní àyà mi èrò mi nínú ọkàn mi èmi ò bá wọn rèrò kérò kí n mọ wo obìnrin olóbìnrin ìyàwó ń yàwó tàbóbìnrin kan pé tẹ́lẹ̀ yìí tọwọ́ mi bá bà á. Ṣé rí bá a ṣe ń sọ̀rọ̀ tóbìnrin bẹ́ẹ̀ náà là ń sọ tọkùnrin o. Mo máa ń sọ fáwọn èèyàn wọ́n máa ń rò pé bóyá ó ní í ṣe pẹ̀lú ọkùnrin nìkan bóyá ọkùnrin nìkan ló máa ń wo obìnrin níwòkuwò obìnrin náà máa ń wo ọkùnrin níwòkuwò àbí bẹ́ẹ̀ kọ́ la nílẹ̀ Yorùbá tábà sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá oríṣiríṣi àfiwé ni wọ́n máa ń fi wé ó mọ̀ gbà ọkùnrin kúrò ní odò gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ wọ́n ní tèmi ni ó bù tèmi ni ó mú àbí bá nǹkan la fi fẹ́ mú la fi máa ń lò ó ìyẹn túbọ̀ sí pé ó ṣeé ṣe kóbìnrin náà máa wọ ọkùnrin fúnranù tó sì pọ̀ lóde òní. Tá a bá tún wò míì tí wọ́n máa ń sọ
wọ́n tún wò ó mi ìmọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ dáadáa ṣùgbọ́n wọ́n ní bẹ́lẹ̀ yóò bá jẹ́ ọkọ ẹni a sì jẹ́ àlè ẹni. Nílẹ̀ Yorùbá náà láti máa ń fà fún àwọn àfiwé yẹn àbọ̀wé ni la fi máa ń sọ. Ìyẹn túmọ̀ sí wípé àwọn obìnrin náà kò ṣe pé bóyá wọn náà ṣerú nǹkan báwọn. Àtọkùnrin àtobìnrin ó ní ìgbà àgbèrè ló ti gbé wọ̀ tó sì jẹ́ tó ń kó bá wa ní ayé wa lóde òní. Ó jẹ́ ìkànnú àwọn ẹ̀ṣẹ̀ tí Bíbélì pè ní ẹ̀ṣẹ̀ búburú. Ẹ̀ṣẹ̀ búburú lóòótọ́ àwa lè fojú fo ṣebí kéèyàn kàn bára ẹni sùn ni kó sì kú òun bẹ́ẹ̀ ṣebí kí n kàn fara mọ́ kí n sì mọ̀ pé ó tán náà nù kí wá ló kù ń bẹ́ẹ̀. Bíbélì ní ihun tí wọ́n rò pé o kàn báyàn sùn ó ní kéèkàn ṣe ìbásùn nìkan ó ló jẹ́ ẹ̀ṣẹ̀ búburú. Jóòbù sọ wípé mo bá ojú mi dá májẹ̀mú mo wo ọ̀nà mi èmi ò sí lára àwọn tó ń dènà dobìnrin olóbìnrin tó ń dènà dèyàwó oníyàwó wípé ṣọkọ rẹ ti lọ Ọlọ́run ṣeun màá lè ní fún ara mi ó lè mi ò sí ń bẹ̀. Ó jólótìtọ́ síra rẹ̀. Ǹjẹ́ wọ́n lè jólótìtọ́ síra rẹ̀ láti sọ pé mo wà lára àwọn ọkùnrin tó jẹ́ pé èmi ò bá wọn gbégbé ayé bẹ́ẹ̀. Ayé ń ṣerú ẹ̀ ṣùgbọ́n Bíbélì sọ wípé gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ onígbàgbọ́ tó mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì sọ wípé ìwọ ò gbúdọ̀ wà lára wọn. Jóòbù sọ wípé èmi ò sí lára wọn. Ó jólótìtọ́ sí ara rẹ̀. Ó sọ wípé mo bójú mi dá májẹ̀mú mi èwo òwòkuwò mo bójú mi dá mo bá ara mi nínú ọkàn ara mi mi ò sí lára àwọn tó ń wò òkùwò. Ẹ wo ohun tí Bíbélì sọ nínú ìwé Matthew orí 5 ẹsẹ̀ 27 àti ẹsẹ̀ 28. Bíbélì ní pé ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bá wo obìnrin kan láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ sí ó ti bá a ṣe panṣágà tán ní ọkàn rẹ̀. Bíbélì sọ fún wa pé Jésù sọ pé ẹnikẹ́ni tó kò ṣe pé ńgbà téèyàn bá tiẹ̀ tó mọ́bìnrin tó bọ́ ní òhò òun ló tó bá ṣe panṣágà. Ó lọ́kùnrin lè wo obìnrin kó sì wò kó sì fojú bo aṣọ lára rẹ̀ kó sì bá ṣe panṣágà. Bẹ́ẹ̀ náà lobìnrin náà lè ṣe nǹkan kan náà tó yẹ gbáwádà ẹ̀rí tóbìnrin bí ọmọ wò bọ́kùn wò bó ṣe dùn wò tó ọkọ tèmi báwo mo ṣe ṣìfẹ́ ọkùnrin ni kò dàbí ọkọ mi ó ranù. Ibẹ̀ náà Bíbélì sọ pé ìwọ náà ti bẹ̀rẹ̀ panṣágà nù ó ti bẹ̀rẹ̀ àgbèrè. Ṣùgbọ́n Jóòbù sọ pé nígbà tẹ́ ẹ bá wo ayé mi èmi ò sí ń bẹ̀ mi ì bá wọn dárú nǹkan báyẹn ọkàn mi mọ́ sí Ọlọ́run. Ǹjẹ́ tí ẹ rí bẹ́ẹ̀ mo sì ń gbàdúrà wípé nípasẹ̀ ìwàásù yìí a lè rí àwọn ọkùnrin a lè rí àwọn obìnrin tí wọ́n dàbí Jóòbù tí wọ́n bọ ojú wọn dá májẹ̀mú pé ojú mi ò ní wòwòkuwò kí n má bàa rorò kúrò. Mi ò ní bá wọn wo ohun tí wọ́n pè ní àwòrán ìhòhò lójú mọ́ọ̀máwòrán pé orí fóònù ni èmi náà ń wá àwòrán ó ti gbajúgbajà ń ta lónìí tó jẹ́ táwọn èèyàn ń tẹjú mọ́nu. Bẹ́ẹ̀ni sọ pé ẹ̀ṣẹ̀ búburú ni torí bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ àgbèrè ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀ ló ṣe ń bẹ̀rẹ̀. Ohun àkọ́kọ́ tá a rí nípa Jóòbù ni pé ó jẹ́ olótìtọ́ sí ara rẹ̀. Ǹjẹ́ wọ́n gán olótìtọ́ sí ara rẹ̀? Ṣé o lè sọ pé mi ò bá wọn ṣe èmi ì bá wọn dá sí? Ohun èkejì tá a rí nígbà tá a ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ búburú yìí ó ní bí ẹ̀ṣẹ̀ yìí ṣe le tó. Ẹ̀ṣẹ̀ tá a ń sọ yìí ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀ táwa ń fojú fò yìí báwo ló ṣe burú tó? Ẹ wo ẹsẹ̀ 11 níbi tá a kà yẹn níbi tí mo fi mú àkórí ìwàásù jáde. Ó ní nítorí pé ẹ̀ṣẹ̀ búburú ni èyí àní ẹ̀ṣẹ̀ ìṣẹ̀níṣẹ̀ ní ọ̀dọ̀ àwọn onídàájọ́. Bíbélì pè ní ẹ̀ṣẹ̀ búburú ó burú gan ni. Àwa lè fojú fò ká nígbà kí ló wà ń bẹ̀. A lè fojú fò ká nígbà kò sí nǹkan kan bẹ́ẹ̀. A lè fojú fò ká nígbà mo ti ṣe náà nu ẹ̀ṣẹ̀ olófojú fò. Ṣùgbọ́n Bíbélì sọ wípé ẹ̀ṣẹ̀ búburú tọ́lọ́run fojú fò ni. Kò sẹ́jẹ̀ tọ́lọ́run ò lè dáríjì o. Ṣùgbọ́n Bíbélì sọ pé kìí ṣe tá a lè sọ wípé mo ṣe ó wà nú àwọn ẹ̀ṣẹ̀ tí mò ń dá tó jẹ́ pé Ọlọ́run kàn máa fojú fò náà ni a kàn máa lọ bẹ́ẹ̀. Ọlọ́run ní ìdájọ́ wà fún o. Ó ní ìdájọ́ wà fún torí pé Bíbélì pè ní ẹ̀ṣẹ̀ tó burú. Ẹ wo nínú ìwé Lífítíkù orí 20 ẹsẹ̀ 10 Lífítíkù orí 20 ẹsẹ̀ 10 ẹ wo níbi tó burú Bíbélì sọ pé àti ọkùnrin náà tí ó bá aya ọkùnrin mìíràn ṣe panṣágà àní ohun tí ó bá aya ẹnìkejì rẹ̀ ṣe panṣágà
panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ni a ó pa ní tòótọ́. Mi mọ̀ bóyá ẹ gbọ́ bẹ́ẹ̀ dáadáa. Ó látọkùnrin àtobìnrin tí wọ́n bá aya aláya àbọ́kọ ọlọ́kọ ṣe panṣágà, kí lẹ rò pé ó sọ pé ká ṣe? Ó ní kí wọ́n pa wọ́n nínú májẹ̀mú láéláé, láti sọ bí ẹ̀ṣẹ̀ àgbèrè, ẹ̀ṣẹ̀ panṣágà, láti sọ bó ṣe burú tó. Bíbélì ò fojú fò kó nígbà ṣe bíbí ẹ̀ṣẹ̀ ìgbà tó parọ́ náà nù, bí ìgbèyàn parọ́ nù, ẹja fojú fò. Ó ní tó bá múrú àwọn bẹ́ẹ̀, ẹmọ tó ní wọ́n ṣe, ó ní wọ́n jẹ̀bi ikú. Ẹ ò pé báwo, kí ló ṣe kò pààyàn? Ṣé bó kàn bá sùn ní? Kò ká mítà, kò sí nǹkan kan. Ó ṣe alẹ́ tó bá ìtọ́jú ó lé ní pé Ọlọ́run sọ pé ó lè. Ìtọ́lọ́ bá sì sọ pé ó lè, ó yẹ ká mú ní ọ̀kúnkúndùn pé mo gbúdọ̀ kà sí bọ́lọ́ ṣe kà sí ni. Ìwọ lè máa fojú wo pẹ́ṣẹ́ àgbèrè kò ṣe nǹkan kan, kò sí wàhálà ń bẹ̀. Mi ìpààyàn. Bẹ́ẹ̀ni sọ pé ẹ̀ṣẹ̀ búburú ni. Bó o bá ti ṣègbéyàwó tó o ní ìbálòpọ̀, bẹ́ẹ̀ni sọ pé ẹ̀ṣẹ̀ búburú ni. Tó o bá ti ṣègbéyàwó tó o ń fàyà aláya, ò ń fọ́kọ ọlọ́kọ, bẹ́ẹ̀ni sọ pé ẹ̀ṣẹ̀ búburú ni. Ìwọ lè fojú wo kó ní kò sí nǹkan kan bẹ̀ bí mo ṣe ń tẹnu mọ́ sẹ́ẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ni sọ nínú ìwé Lífítíkù orí 20 ẹsẹ̀ 10 yẹn, ó ní ẹni tó ń ṣe aya méjèèjì àtọkọ àti obìnrin mìíràn, ọkọ ọlọ́kọ, obìnrin olóbìnrin tó bá bára wọn lò pọ̀, tá a bá mú wọn pípa ni, láti sọ bó ṣe burú tó. Nínú ìwé Jóòbù tá a wá kà lẹ́ẹ̀kan ẹlẹ́sẹ̀ 11 yẹn, ó ní torí pé ẹ̀ṣẹ̀ búburú ni èyí. Jóòbù sọ pé mi ì fojú fò ó, Ọlọ́run ò fojú fò ó, Ọlọ́run ò sọ pé nǹkan kékeré nì. Tó bá jẹ́ pé mo wà lára àwọn tó ń dárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gan, mo gbàgbọ́ pé ìyà tí mò ń jẹ yìí ó jẹ́ ìyà tó yẹ wá sórí ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ wa la sì fojú rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ búburú mọ́. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó burú lójú Ọlọ́run. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó burú lójú Jóòbù. Nínú ìwé Genesis orí 17 láti ẹsẹ̀ 9, ẹ wo tí Joseph pè, ẹ wo tí Joseph pè ẹ̀ṣẹ̀ náà bẹ́ẹ̀. Joseph sọ pé kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí, bẹ́ẹ̀ ni kò sí ipa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni ìwọ ṣe. Ǹjẹ́ èmi á ti ṣe wu ìwà búburú ńlá yìí kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run? Ntí ó ṣẹlẹ̀ ń bì í, ó ní pé à ń sọ nípa Jósẹ́fù, ìyàwó Pọ́tífà wò wípé kó bó ní àjọṣepọ̀. Jósẹ́fù òun ò tí ì ní aya. Ìyàwó Pọ́tífà ó jẹ́ ìyàwó fún Pọ́tífà. Bá a ṣe ń rí lónìí tó jẹ́ pé àwọn ọ̀dọ́ mìíràn wọ́n mọ̀ ní àwọn ń bá ṣúgà mọ́mì sùn láti rówó. Jósẹ́fù ò rí gẹ́gẹ́ bí àǹfààní láti dé ipò ńlá. Jósẹ́fù ò rí gẹ́gẹ́ bí àǹfààní láti láǹfààní ńlá. Jósẹ́fù ò rí gẹ́gẹ́ bí àǹfààní láti ṣàṣeyọrí. Ẹ wo tó pé ó ní ǹjẹ́ èmi á ti ṣe ìwà búburú ńlá yìí? Ǹjẹ́ èmi á ṣe wu ìwà búburú ńlá yìí? Jósẹ́fù tún pè ní ìwà búburú ńlá. Ó ní kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Jósẹ́fù ò rí gẹ́gẹ́ bí nǹkan téèyàn ń ṣe tó sì ń bọ́nu ẹ̀. Ó ní ìwà búburú ńlá ni. Mo lè sọ fún wa tó bá jẹ́ pé Jósẹ́fù gbé ìgbésẹ̀ tó gbé o. Jósẹ́fù ọ̀nà rẹ̀ ò bá dàrú. Ọ̀pọ̀lọpọ̀ wa lọ̀nà ń dàrú lónìí. Tó jẹ́ pé torí tó ń jọ́nà owó dàrú, o nítorí pé obìnrin ni, anímàṣàwọn ni, ó wá gbé bá mi ni. Anímàṣàwọn lóbìnrin yẹn. Ó lọ́kọ o. Ọkọ rẹ̀ ò láyè fún èmi ni, ọmọge yẹn anímàṣàwọn ni, èmi ló mọ́ wá bà, a sì kà sí pé à ń rí ìfà, wò ó rí fà, òfò ló ń rí. Bíbélì sọ pé ẹ̀ṣẹ̀ búburú ni. Jósẹ́fù sọ wípé èmi á ṣe wu ìwà búburú ńlá yìí kémi ṣẹ̀ sí Ọlọ́run. Kò sọ pé kí n ṣẹ̀ sí Pọ́tífà, torí Pọ́tífà kọ́ ni ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ sí, ẹ̀mẹ́ tó jẹ́ sí Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé ó ṣeé ṣe kí ọkọ ọlọ́kọ mọ́ mu ọ, ó ṣeé ṣe kí aya aláya mọ́ mu ọ, ṣùgbọ́n Ọlọ́run ó mu ọ. Ìyẹn túmọ̀ sí wípé ó ṣeé ṣe kí ìwọ máa ní ọ̀dọ́ ni mí ṣe bẹ́ẹ̀ mi ò tí ì má rì,
ṣùgbọ́n Ọlọ́run ó mú ọ torí Bíbélì sọ pé ẹ̀ṣẹ̀ búburú ni ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀ téèyàn ò bá ṣe pẹ̀lú ọkọ ẹni àtaya ẹni. Ẹ sì mọ̀ ìgbà téèyàn dọkọ àtaya, ìgbà tí ó bá sanwó orí lọ́tún lósì bó ṣe yẹ ká ṣe, tá a sọ fọ́lọ́run pé a ti dọkọ àtaya, bóyá nílé ìsìn ni, ìgbà yẹn ló tó dọkọ àtaya o. Bẹ́ẹ̀ ni pé lónìí táwọn rí boyfriend mi ni, ọkọ mi ni, kò é ṣọkọ rẹ, kí ló san lórí rẹ tó fi jọkọ rẹ? Ṣáwọn ẹbí rẹ mọ̀, ṣé wọ́n fààyè sí? tó bá fààyè, tí wọ́n bá fún ọ láǹfààní tọ́lọ́run ò tí ì ṣàmì sí, nítorí pé ẹ̀yin méjèèjì sọ pé a ti dọ̀kan ṣoṣo, a ti ṣe tó yẹ ká ṣe, a ti dọ̀kan ṣoṣo wájú Ọlọ́run, bóyá wá nínú ilé ìsìn ni, ẹ tí ì jẹ ọkọ àtaya. Ìkẹta, Jóòbù 21:12, ó ní nítorí pé iná ni èyí tí ó ń jó dé ìparun, tí ìbá sì fa gbòǹgbò ohun ìbísí mi gbogbo tu. Kí ló pè ní iná yìí? Ẹ̀ṣẹ̀ àgbèrè ní Bíbélì sọ pé ó ń pè ní iná tó ń jó dé ìparun. Pé iná ni ó sì ń jó dé ìparun, kò bá fa gbòǹgbò ohun ìbísí mi gbogbo tu. Ìyẹn túbọ̀ sí pé gbogbo ohun tóun ò bá ní láyé, òun ni ò bá ti fà á tu. Tó bá jẹ́ pé wà àgbèrè, òun lòún tara bọ̀. Tó bá jẹ́ wà ìranù, òun lòún tara bọ̀. Ó ní pé kò bá ti fà á tu. Ìgbà yìí Jóòbù sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé àní mi ò ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé mò ń ṣe ni, ayé mi ò bá tún dàrú sí i. Ìwọ tó wá ń ṣe, kí ló retí o? Ó ń retí pé kó o máa tara bọ ẹ̀ṣẹ̀ àgbèrè kí ayé rẹ sì dára. Ó ń retí pé kó o máa tara bọ ẹ̀ṣẹ̀ àgbèrè kí ọjọ́ ọ̀la rẹ dára. Ó ń retí kó o máa tara bọ ẹ̀ṣẹ̀ àgbèrè kí nǹkan sì máa pọ̀ sí i. Bó bá jẹ́ pé wọ́n ń tara bọ̀ tó sì rò pé ó ń pọ̀ sí i, bóyá ò bá ti ju bá ń lọ. Kò sí sí tọ́rọ̀ Ọlọ́run sọ wípé yóò ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀. Bíbélì pè ní ẹ̀ṣẹ̀ búburú. Ó ń wípé pé ìdájọ́ rẹ̀ wá ní wípé yóò bọjọ́ ọ̀la rẹ jẹ́. Ẹ wo ẹsẹ̀ 12 yẹn kí n tún kà lẹ́ẹ̀kan sí. Nítorí pé iná ni èyí tí ó jó dé ìparun. Kí ló pè é? Ó ní iná ni. Iná sì máa ń jó èèyàn ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí ẹni tó tọwọ́ bọná tí iná ò ní jó. Ẹ já wo ohun tí Bíbélì sọ nínú ìwé Òwe 4 láti ẹsẹ̀ 17. Ó ní ọkùnrin lè gbé iná lé àyà rẹ̀ kí aṣọ rẹ̀ kí ó má jóná. Ẹnìkan á lè gun orí ẹ̀yìn iná gbígbóná kí ẹsẹ̀ rẹ̀ kí ó má jóná. Bẹ́ẹ̀ ni ẹni tí ó wọlé tọ̀ obìnrin ẹnìkejì rẹ̀ lọ, ẹnikẹ́ni tí ó bá fi ọwọ́ bà á kì yóò wà lé àìlẹ́ṣẹ̀. Iná àgbèrè ó ju ọ. Tó bá jágbèrè ló ń fayé rẹ ṣe, iná rẹ̀ ó ju ọ. Ó lọ́kùnrin ò lè gbéná láyà rẹ̀ kó má jó. Ó lẹ́yìn tó bá wọlé tí obìnrin arákejì rẹ̀ lọ, kò ní wà láìlẹ́ṣẹ̀ o. Ìyẹn túmọ̀ sí pé ìdájọ́ Ọlọ́run ní pé tó o bá ń gbégbé ayé bẹ́ẹ̀, iná rẹ̀ ó ju ọ. Ìdájọ́ Ọlọ́run, iná àgbèrè ó ju ọ. Ẹ̀kejì tí mo tún rí nínú ẹsẹ̀ yẹn ní pé èèyàn bẹ́ẹ̀ ò ní lọ́jọ́ ọ̀la tó dáa. Nínú ìwé tá a kà 12 yẹn ní apá bí rẹ̀, ó ní pé in tí ò bá ti fa ìbísí òun tu ni, tí ò bá ti fà á tu. Ìyẹn túmọ̀ sí pé bó bá ṣe ń ṣe, gbogbo rẹ̀ ò kàn ní lákòjọ. In tó yóò máa pọ̀ sí kò ní pọ̀ sí, yóò máa lọlẹ̀ ni. Kí ló dé táwa náà ò ní ṣèpinnu pẹ̀lú Ọlọ́run? Tó bá jẹ́ pé wò ó bá wọn síbẹ̀, dàbí Jóòbù tó sọ pé wò ó lóòótọ́ ìranù pọ̀ láyé, ṣùgbọ́n èmi ti ṣe májẹ̀mú, mi ò bá wọn dá sí. Tó bá wá jẹ́ pé wọ́n ti dá sí, tí ó ti ń kó bọ́, bí ò bá kó bọ́ gan, mọ̀ pé yóò kó bọ́. Kí ló dé tó ṣèpinnu lálẹ́ kó sọ pé Olúwa, mo gbọ́ ọ̀rọ̀ rẹ, mi ì bá wọn ṣe mọ́. Látòní lọ, mo yí padà, màá fi ọkàn sọ́dọ̀ rẹ, màá fayé mi sọ́dọ̀ rẹ. Bóyá wò ó tiẹ̀ mọ̀ tó lè ṣe. Torí tó lè ràn ọ́ lọ́wọ́ láti ṣèpinnu tó tọ́. Ó ní pé kó o mọ ẹni tó lè ràn ọ́ lọ́wọ́. Ẹni náà sì ń Jésù. Bóyá tó ń da ayé tiẹ̀ láàmú nípò tiẹ̀ tí ì mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Ọlọ́run fẹ́ kó o mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Ó fẹ́ kó o mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ. Ó fẹ́ kó o mọ̀ pé òun ti san gbèsè ẹ̀ṣẹ̀ fún ọ nípasẹ̀ Jésù Kristi. Ó sì fẹ́ kó o mọ̀ pé tó o bá gbà á gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Yóò sọ ọ́ dọmọ rẹ̀. Ìwọ náà wà láǹfààní àti dàgbànú rẹ̀ sí. Bóyá tó tí ìwọ ò mọ̀ tó lè ṣe. Ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì ni pé kó o kọ́kọ́ gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Yóò wá lè tún ayé rẹ ṣe. Yóò lè fún ọ lọ́jọ́ ọ̀la tó dára.
ìgbé ayé rẹ ó lè yàtọ̀. Níbikíbi tó bá wà tó bá ti ìgbàgbọ́, ìwọ náà lè gbàgbọ́ láṣálẹ̀. Wí tẹ̀lé mi tẹnu àti ọkàn rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀. Mo gbàgbọ́ pé o kú torí ẹ̀ṣẹ̀ mi. Mo gbàgbọ́ pé o jí dìde láti fún mi ní ìyè àìnípẹ̀kun. Mo gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. O ṣé Jésù tó kú torí tèmi. O ṣé tó sọ mí di ọmọ rẹ. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá wá jẹ́ pé o ti gbàgbọ́, Ọlọ́run ó fẹ́ kó o gbégbé ayé rẹ fún. Kì í ṣe ìgbé ayé rẹ ló mú ọ lọ sọ́run. Jésù ló mú ọ lọ sọ́run. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, Ọlọ́run fẹ́ kí ìgbé ayé rẹ kó yàtọ̀. Kó gbégbé ayé tó yàtọ̀ fún Ọlọ́run. Tó bá jẹ́nú ẹ̀ṣẹ̀ àgbèrè ni wọ́n wà, wo yóò kó bọ̀. O ṣe yí padà lálẹ́ yìí. Kó gba ìyàtọ̀. Kó mọ ìyàtọ̀ tó wà nínú gbígbé ayé ẹni fún Jésù. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Yóò sì fi àánú rẹ̀ sí orí ayé rẹ̀. Tá a bá ní béèrè kankan, tá a fẹ́ béèrè, àbí a fẹ́ sọ nǹkan kan fún wa, àbí a fẹ́ jẹ́wọ́ pé a fẹ́ sọ fún wa wípé a ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, ẹ lè pè wá sórí nọ́mbà yìí 0816 208 1344 0816 208 1344 tàbí WhatsApp nọ́mbà wa 0708 242 8527 0708 242 8127 tàbí Glo nọ́mbà wa 0705 530 7492 0705 530 7492. Àlàáfíà ní fún yín. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù